Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba oníkádàrá, ọba tó tò àlámọ̀rí ẹ̀dá, ẹni ó fẹ́ ó tó síbi ọ̀dá tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà sì ní ó tún la ilaha illallah ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló tún wá forí lùgbàdì kò bọ́wọ́ ọpọlọ́hún fẹ́ràn rẹ̀ ẹni Ọlọ́run bá ń fẹ́ràn nìkan ní bẹ lójú ọ̀nà ó nìkan ní ó fọ̀nà mà ẹni ó bá sì fọ̀nà mà ní ó ráyé wá ta wá ní láàrin wa tó lè sọ pé òun ráyé wá ó wo sí ọwọ́ rẹ̀ ǹjọ́ ráyé wá ọ̀rọ̀ ẹnu rẹ̀ ǹjọ́ ráyé wá ǹjẹ́ ní ẹsẹ̀ rẹ̀ jọ tẹni tó ráyé wá ìhùwàsí rẹ̀ ǹjọ́ jọ tẹni tó ráyé wá bẹ́ẹ̀ sì ní kẹ́dọ̀ ráyé wá náà ní òfin rálì jẹ́nà níwájú Ọlọ́run nípa báyìí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ báyìí pé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله ما شاء الله. بسم الله الله أكبر كبير. الرحمن الرحيم. لا إله إلا الله. قد جاءكم من الله نور. orí ọ̀fẹ́ tọ́lọ́run fún wa nìyẹn o. وكتاب مبين. àánú Ọlọ́run lórí wa nìyẹn o. يهدي بالله من اتبع رضوانه. alhamdulillah. سبل السلام. ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ànábì wa Muhammad Ọlọ́run lémi Ọlọ́run ọba ń gbé sálábòsí ó wá ní kíni. قد جاءكم من الله نور. Ọlọ́run ní mọ́lẹ̀ tí wàá dé báyìí látọ̀dọ̀ èmi Ọlọ́run náà ní ànábì wa Muhammad. ànábì ìmọ́lẹ̀ ayé ni ìmọ́lẹ̀ àlùkìyámà ni Ọlọ́run ní mo ti rán sí yín yẹn òun ni mo ránṣẹ́ sí yín. قد جاءكم من الله نور. ànábì lolùgbàlà yín. قد جاءكم Allahu akbar. Allahu akbar. من الله نور. Ọlọ́run ní ìmọ́lẹ̀ mi Ọlọ́run ọba ni mo rán sí yín òun náà ni ànábì Muhammad ẹni mo gbá yín lọ́wọ́ tí mo gbé àlìkíyàmà lé lọ torí mo forí ẹ̀ṣẹ̀ rẹ̀ dín mo ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe níjọ́ tí mo ń sọ fún mo èyí tó ti ṣe nú ẹ̀ṣẹ̀ àti èyí tó tún ṣe tó fi kúrò láyé mo forí ẹ̀ jẹ́ ọ́ ànábì ráyé wá ta ló wá ráyé wá bíi tànà Muhammad bíi inú wa Allahu قد akbar. جاءكم من الله نور. Ọlọ́run ní ìmọ́lẹ̀ ni mo rán sí yín ṣe ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam. وكتاب مبين. mo wá fi tírà òdodo tí ò sí tàbí ṣùgbọ́n láàárọ̀ ìgbà fún tírà tó yẹ pé láàárọ̀ ìgbà fún hudan lil muttaqin tírà tó yẹ pé ọ̀nà àtàrà ni ẹnìkan kò sì sí tàbí ṣùgbọ́n nú ẹ̀ Ọlọ́run ní mo fi ránṣẹ́ mo fi rán ànábì Muhammad sí. Allahu akbar. جاءكم من الله نور. La ilaha illallah. وكتاب Ọlọ́run ní tírà tó hàn yẹn náà ni èyí tó kó gbogbo ọ̀rọ̀ èmi Ọlọ́run ọba sínú ọ̀rọ̀ àwọn ànábì àkọ́kọ́ tó fi wá dórí ànábì tó gbẹ̀yìn. Ọlọ́run ní mo gbélé ànábì lọ mo ní ọya wá gbogbo ẹ̀ ní ọmọ wa lọ sọ fáwọn èèyàn. La ilaha illallah. وكتاب bí mo ṣe wá gbé tírà òdodo ilé ọlọ́wọ́ ìwà ṣáájú ẹ̀dá Muhammad wá béèrè àtàlọ́ráyé wánú àwọn àlìwúmà rẹ̀ ta lẹni ó ráyé wá nítorí pé ní tí ó pọ̀ òun ráyé wá yóò wà nú òṣìṣọ́ ọ̀rọ̀ yóò wà nú húhù ìwà yóò wà nú rìn ẹsẹ̀ yóò wà nú gbogbo ntí bá jẹ́ àlámọ̀rí lórí bọ́lọ̀ ntí gbé ọ̀rọ̀ ẹ̀dá kalẹ̀ láyé lẹ́dọ̀ tó mọ̀ kó òun ráyé wá. La ilaha illallah. نور وكتاب
مبين Ọlọ́run ni mo sọ mọ́lẹ̀ kalẹ̀ fún yín mo sì fún un ní tírà òdodo mo ní ó fi jíṣẹ́ fún yín. يهدي Orí n ò ní ṣàbòsí pẹ̀lú yín o. من اتبع رضوانه La ilaha illallah. Salam. Ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá wà ń wáyọnu òní Ọlọ́run tó bá fẹ́ ráyé wá gbogbo ohun tí mo gbélé ànábì lọ́wọ́ náà ni ó máa tẹ̀lé. يهدي بالله Allah. من اتبع رضوانه سبل السلام Ọlọ́run lẹ́ni ọba tí ń wáyọnu èmi Ọlọ́run ọba. يهدي بالله wọ́n fọ̀nà mọ́. من اتبع Yóò mọ̀nà. رضوانه Allah. Subula salam. Yóò padà wá mọ̀nà àlàáfíà yóò mọ̀nà la ilaha illallah Muhammad Rasulullah sallallahu. يهدي بالله من اتبع رضوانه سبل السلام Ọlọ́run ọba yìí jẹ nígbẹ́ o bọ́ mi ọba wà náà níbẹ̀ náà ló ti rí o. يهدي بالله من اتبع رضوانه má wà lọ bí ogun o. سبل Salam. bọ́ ọba ń wá yọ́nú Ọlọ́run má wà lọ bí gbẹ́rẹ́ sísín. bọ́ ọba ń wá yọ́nú Ọlọ́run má wà lọ la ilaha illallah. يهدي به Allah. الله من اتبع àwọn èèyàn wá ń sọnù nílùú ọkùnrin ń sọnù obìnrin ń sọnù bọ́ ọba sì béèrè wọn ní àfihàn sóògùn owó ni kí ni mo lè ń kú wọ̀ ọ̀hún lọ. ẹ̀ẹ́dúró tọ́lọ́hún ni. Ọlọ́run lẹ́ni ọba wá yọ́nú èmi Ọlọ́run wọ́n fọ̀nà má ọ̀nà àlàáfíà wọ́n fi mo nítọ̀ ọ̀hún. Subula salam. bẹ́ẹ̀ ni nǹkan tá a fi mọ̀ pé ẹ̀dáráyé wá nǹkan ó gbọ́dọ̀ ní nǹkan mẹ́ta. alákọ̀ọ́kọ́ nù nǹkan mẹ́ta tó kọ́ gbọ́dọ̀ ní Atọ́'a. ó gbọ́dọ̀ ní ìtẹ̀lé tọlọ́hun ìtẹ̀lé tọlọ́hun ní tẹ̀mí ní tara ní tọkàn ní gbogbo ìnáwó sí ẹ̀ ó gbọ́dọ̀ jura rẹ̀ lẹ̀ fọlọ́hun. ẹlẹ́ẹ̀kejì mbẹ́ Arrahama. lẹ́yìn náà ó gbọ́dọ̀ jẹ́ ni ó láàánú ẹni ó ráyé wá ní láàánú ẹni ó ráyé wá yọ láàánú àkèéjẹ kó o sàánú ẹ̀láìlà bó o ti ń sàánú ìyàwó lọ́ọ́ máa sàánú ọmọ ṣùgbọ́n àṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam adébí jókòó ń jọkàn ó ní ta tiẹ̀ ní ta lẹni tó já láàánú ẹ̀yin jàmá mi ẹ lè sọ fún mi. Abubakar wá dìde ó ní bẹ́ẹ̀ ni mọ̀mẹ́ni ó láàánú ẹni tí ń tọ́jú ìyàwó rẹ̀ àtọ́mẹ́ ẹni tí ń tọ́jú ẹ̀gbọ́n tí ń tọ́jú àbúrò ẹni tí ń tọ́jú bàbá tí ń tọ́jú ìyá adébí ní gbogbo àwọn tó kàálẹ̀ yìí wọ́n èsà láàánú. ọmọ kékeré kan wá dìde láàrin wọn ń bẹ̀ ọ wá ní wàá ṣáájú ẹ̀dá ẹni èmi mà lẹ́ni tí ń já láàánú òun náà lẹ́ni tó gbé pé ń ṣàánú ẹni tí ò mà rí ẹni tí ń ṣàánú ẹni tí ò rí rí pàápàá ẹni tó ń ṣàánú ẹni tí èyí tó ń ṣe léde rẹ̀ àwọn láláàánú ẹni tí ń ṣàánú tí ò retí ipò ń fẹ́ ràǹfààní kan gbà láti ibi ọ́ ṣàánú sí eléyìí ò ní já láàánú. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. من اتبع رضوانه Allah. سبل السلام gbogbo ẹnikẹ́ni ṣe la ilaha illallah tí bá ń wá ìyọ́nú Ọlọ́run gbogbo ẹni tí ń bá ń wá ìyọ́nú Ọlọ́run yóò padà rọ́nà Allah. سبل السلام ọ̀nà àlàáfíà ni ọ̀nà Ọlọ́run láàgbé sọ́nà àlàáfíà. ويخرجه من الظلمات إلى النور بإذنه Ọlọ́run ní pẹ̀lú ìyọ̀ǹde mi Ọlọ́run ọba ń mú kúrò nínú òkun bọ́ọ̀nù mọ́lẹ̀. ويهديهم إلى صراط مستقيم wọ́n sì fọ̀nà tààrà mọ́ èyí tí ó fi sórí ire ayé tí ó fi mọ̀ pé òun ráyé wá. إلى صراط مستقيم ẹlẹ́ẹ̀kẹta nu ẹni ọ̀ráyé wá. Al-amana. òun náà lẹni tí a lè fọkàn balẹ̀ sí. Al-amana. ẹni tó ní ìfàyàbalẹ̀ tá a lè fàyàbalẹ̀ sí ẹni tá a gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ pé lágbájá bá ń gbé kínní yìí ọ̀dọ̀ bó bá dìgbà báyìí mọ̀ ń padà á bọ̀ kó o sì débẹ̀ la ilaha illallah kó o tó béèrè ó ti gbélé ọ lọ́wọ́. الله ورسوله
La ilaha illallah. ويخشى الله ويتقيه فأولئك هم الفائزون. Òsì Ọlọ́run, òsì Ọlọ́run, òsì Ọlọ́run, kábíyèsí rẹ o, kábíyèsí rẹ Ọlọ́run. هم الفائزون. Wọ́n gbọ́ ń tó wí o. ومن يطع الله ورسوله. Ọlọ́run lẹ́ni ọba tẹ̀lé tèmi Ọlọ́run tó tẹ̀lé ètò jíṣẹ́ ńlá Muhammad. ومن يطع الله ورسوله. Ẹni ó tẹ̀ láti èmi Ọlọ́run tó tẹ̀ láti òjíṣẹ́ ńlá Muhammad. Iṣẹ́ tí mo fi rán nẹ́bì tó tẹ̀lé tí ò tún máa ṣẹ́bù rú ọ̀rọ̀. ومن يطع الله ورسوله. Ẹni tí ò dẹ́tẹ̀ sọ́lọ́hun. ومن يطع الله ورسوله. Ẹni ó fira rẹ̀ lẹ̀ fọ́lọ́hun tó gbà fọ́lọ́hun ló dáhùn lẹ́jọ́. ومن يطع الله ورسوله. Ọlọ́run lẹ́ni ọba tẹ̀lé tèmi Ọlọ́run tó tẹ̀lé ti Ànábì Muhammad. ويخشى الله. Irú ẹni bẹ́ẹ̀ sì ń páyà Ọlọ́run, ó ń páyà Ọlọ́run. ويخشى Ẹni tí ò rí. الله. Allahu Akbar. ويخشى الله. Ẹni tó jẹ́ pé ń páyà Ọlọ́run ọba tí ò rí, ó ń páyà Ọlọ́run bí a bá sọ̀rọ̀ Ọlọ́run fún aya rẹ̀ á sì já mi Ọlọ́run ọmọ fẹ́ kí níbẹ̀ èrú sì máa bà á. Ẹni ó páyà Ọlọ́run eléyìí ò lọ́ra yé wa. ويتقيه. Ó sì ń bẹ̀rù Ọlọ́run lórí gbogbo ọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ lọ́kọ́ tó lè dá sí yóò bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ Ọlọ́run fún ẹ̀mí rẹ̀ ó mà. La ilaha illallah. La ilaha illallah. أولئك هم الفائزون. Jalla ma la yamut. أولئك هم الفائزون. Ọlọ́run láwọn tá a wí wọn ìwúlá ika humul faiz àwọn ni wọ́n jèrè eléyìí ò lọ́ra ẹni ó sì jèrè lọ́ra yé wa ta ló wá ara yé wa nínú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní nǹkan mẹ́ta lèyìn ó ní xaasọ̀ tí a fi mà pọ́nra yé wa alákọ̀ọ́kọ́ ń bẹ náà ni àtọ́ọ̀hà ìtẹ̀lé tọlọ́hun kọ́ tẹ̀lé tọlọ́hun tẹ̀mítẹ̀mí la ilaha illallah ọ gbọ́dọ̀ gbà tọlọ́hun gba tiẹ̀ ní kọ̀kọ̀kọ̀ gba tiẹ̀ ní gbangba ntọ́ bá gbé wá lónìí òun lónìí ó ti kira rẹ̀ láàyè kó lè mi ní iná owó àdáhàkà wá àbùká èmi lọ bẹ ẹkún èmi lọ bẹ ẹ̀rín ilé ibi wọ́n gbé ń rẹ́rìn lọ́wọ́ èmi mọ̀ ń pa wọ́n lẹ́rìn ibi wọ́n gbé ń sunkún lọ́wọ́ èmi náà mọ̀ ń pa wọ́n lẹ́kún bí n bá wá pọ̀ ọ́ lẹ́rìn má dunnú pọ̀ torí bọ́ bá wèmí Ọlọ́run tún gbẹ́kún bọ̀ lọ́la. ومن يطع الله Man yuti Allah. ورسوله. ẹni ọba gba tọlọ́hun tó tẹ̀lé tọlọ́hun ọba tó tẹ̀lé torí sẹ́lá Muhammad. ومن يطع الله ورسوله. ẹni ọba tẹ̀lé tọlọ́hun tó tẹ̀lé torí sẹ́lá ẹni ọ̀rá yé wà nù. àtọ́ọ̀hà ìtẹ̀lé tọlọ́hun Allahu akbar kabira. إنما كان قول المؤمنين Jalla ma la yamut. إذا دعوا إلى الله ورسوله La ilaha illallah. ليحكم بينهم أن يقولوا Allah. سمعنا وأطعنا La ilaha illallah. وأولئك هم المفلحون Ulaika humul muflihun. سمعنا وأطعنا Ọlọ́run jẹ́ àlè jẹ́ èèyàn bẹ́ẹ̀. وأولئك Ọlọ́run kà wá kúrú àwọn olóríire tí ó máa wí bẹ́ẹ̀. Allah. وأولئك هم المفلحون. Ọlọ́run láwọn ẹni tí ẹ gbé bọ́ ọba pé wọ́n sójú ọ̀nà àtọ́lọ́run ọba tó ọba sọ̀rọ̀ Ọlọ́run fún wa. إنما كان قول المؤمنين èyí tọ́tọ́ sí mu mi ní òdodo ẹni ọ̀rá yé wá ni pé bọ́ ọba bá sọ̀rọ̀ Ọlọ́run. إذا دعوا إلى الله ورسوله ọba sọ̀rọ̀ Ọlọ́run fún un tó sọ tànà Muhammad. ليحكم بينهم أن يقولوا La ilaha illallah. سمعنا وأطعنا. ètò dáa jù ni pé ńgbọ́ ọba tó ọba bá mú mi ní òdodo sọ̀rọ̀ Ọlọ́run tẹ́tọ̀rọ̀ náà bá wọ̀ lára tó mérí tó ronú sọ̀rọ̀ Ọlọ́run
ntọ́ yẹ kó jáde lẹ́nu mọ́mì ní òdòdó ní sẹ́mínà agbọ́ وأطعنا agbọ́ ntẹ́ sọ lọ́rọ̀ ọlọ́run fún wa سمعنا وأطعنا agbọ́ ntẹ́ sọ a sì tẹ̀lé سمعنا وأطعنا eégún tẹ́ ní a máa ṣe máa ní débẹ̀ سمعنا òòṣà tẹ́ ní a máa bọ̀ máa ní débẹ̀ سمعنا وأطعنا àní bá gbẹ́yọ̀ mọ́ سمعنا وأطعنا àní sínú ẹni tí wọ́n máa da nǹkan pọ̀ mọ́ lọ́hùn. سمعنا وأطعنا àti dúra wálẹ̀ láti tẹ̀lé tọ́lọ́hùn. وأولئك هم المفلحون ọlọ́run láwọn nìkan ni wọ́n jèrè o. وأولئك هم المفلحون wọ́n máa sọ fún wa nípa arábìnrin kan nínú ẹni tó tẹ̀lé tọ́lọ́hùn. arábìnrin yìí jẹ́ ẹni tó tẹ̀lé tọ́lọ́hùn. ọ̀nà wo la fi mà gbogbo ẹni ọ̀ráyé wá ní òní tọ́ hà òní ọ̀nà ìtẹ̀lé tọ́lọ́hùn yóò sọra rẹ̀ lẹ̀ fọ́lọ́hùn yóò gbà pé gbogbo ẹjọ́ tọ́lọ́hùn dáhùn náà ni ẹjọ́ òun náà ni. arábìnrin náà ó jẹ́ olóríire ó jẹ́ ni ọ̀ráyé wá ẹni ọba aráyé wá lọ́lọ́hùn ó dá lẹ́jọ́ tí ó gbà pọ́lọ́hùn ló dáhùn lẹ́jọ́ yóò dùn ó tì í yóò mà dájú pé kò sí àní-àní kọ ẹnìkan kọ́kọ́ ló dá mi lẹ́jọ́ yìí ọlọ́run ló dá mi ṣùgbọ́n gbogbo wa la àgbà lónìí ǹjẹ́ nìkọ̀ọ̀kan á gba ẹjọ́ tọ́lọ̀ ń dá wa àgbà arábìnrin yìí wá gbẹjọ́ tọ́lọ̀ ń dá arábìnrin náà wá kú ò nílùú rẹ̀ ìdí bẹ́tẹ̀lá àtìkì òun náà ni Abdullahi Ibrahim ọmọ àdìámà lọ bá a nídìí bẹ́tẹ̀lá àtìkì gbólóhùn tí arábìnrin náà wá ń wí bá a bá wà nídìí bẹ́tẹ̀lá àtìkì á máa ṣe subhanallahi wa bihamdihi subhanallahi alazim a máa ṣe rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar bá a sì máa rọ kiri kálí ọlọ́run ṣùgbọ́n arábìnrin náà ń wò ó dédì bẹ́tẹ̀lá àtìkì kò wí bẹ́ẹ̀ ntí wọ́n ń wí lẹ́nu ńjọ́ náà wọ́n ń kọ́ lórí pé. يا كريم يا كريم Allah بلطفك القديم Allah إن قلبي la ilaha illallah على العهد مقيم la ilaha يا illallah كريم يا كريم Allah بلطفك القديم قديم Allah إن قلبي Allah على العهد مقيم يا كريم Ose, يا ose. كريم obìnrin yìí rọ kiri lálẹ́ ọlọ́run بلطفك ntí ń wí القديم nìyẹn إن قلبي la ilaha illallah على العهد مقيم kọ̀mọ̀dákẹ́ كريم يا كريم يا بلطفك كريم القديم Allah إن قلبي على العهد مقيم bó ṣe ń yí ká ilé ọlọ́run náà ní ń wí bẹ́ẹ̀ كريم يا كريم Allah بلطفك القديم Allah إن قلبي la ilaha على illallah العهد مقيم arábìnrin yóò dákẹ́ kò dákẹ́ ó sàn rọ kiri kálí ọlọ́run ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Ibrahim ọmọ àdìámà ń wò ó Allahu Akbar ó ń wò ó bí ṣe ń lọ tí ń bọ̀ gbogbo àyè tó gbéyà kó máa tọrọ àdúrà mi kò tọrọ Allahu Akbar kabira مقيم إن قلبي Allah. إن قلبي على العهد مقيم kò dákẹ́ sẹ́ كريم يا كريم بلطفك القديم Allah إن قلبي Allah على العهد مقيم arábìnrin yìí ò dákẹ́ pẹ̀lú ẹkún ní ṣe ń wí pé yá Karimu يا كريم Allah. بلطفك القديم إن قلبي على العهد مقيم gbogbo bárábìnrin yìí ṣe ń ṣàdúrà ẹ máa gbọ́ àlàyé lórí ọ̀rọ̀ rẹ̀
ní ojú kejì pẹ̀lú ògo Ọlọ́run. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. يا كريم يا كريم بلطفك القديم إن قلبي على العهد مقيم. ààrẹ tí arábìnrin ń sá káàkiri ara méjìlá tí kìíní. يا كريم يا كريم. ó ní wọ Ọlọ́run ọba mi alápọ̀nlé. يا كريم يا كريم. ìwọ ọba tó ṣe ni ọba fẹ́ lẹ́sà. بلطفك القديم. àwọn àánú rẹ̀ tó ti ń ṣe é bọ̀ láti ẹjọ́ yìí. إن قلبي Allah, Allah. على العهد مقيم. ó ní gbogbo àánú mi tó ti ń ṣe é bọ̀ láti ẹjọ́ yìí lórí ẹ̀ náà ni mo wà ó. mo dúró lójú ẹsẹ̀ mi. إن قلبي ẹ̀mí mi dúró lórí bó o ti ṣe fún mi. àdéhùn rẹ tó o ṣe pẹ̀lú mi àtẹ́tẹ́ mi náà gbà pẹ̀lú rẹ mo dúró lórí ẹ̀. Allah. bó bá tún yípo lọ yóò tún máa pariwo pé yá kẹrìmù yá kẹrìmù. Allah. بلطفك القديم جل مالهم. إن قلبي على العهد مقيم. La ilaha illallah muhammadu rasulullah. arábìnrin yìí wọ́n wá ń wí bẹ́ẹ̀ Ibrahim ọmọ àdéhàmà ó wá pè sẹ́gbẹ́ kan. arábìnrin láti ìgbà tó o ti ń yípo ilé Ọlọ́run ó sì wí kínní yìí fúngbà méje gbólóhùn tó ń wí yìí àwọn gbólóhùn míì gbogbo ẹ̀dá ní tọrọ oore míì lọ́dọ̀ Ọlọ́run ọwọ́ á lò dúró ti àdéhùn Ọlọ́run. Allah gbólóhùn tó sàn wí yìí ẹyọ kan tó ọmọ ń tọrọ látàárọ̀ náà mọ̀ nù ọ̀tọ̀rọ̀ àwọn nǹkan mi ọ̀tọ̀rọ̀ ayé ọ̀tọ̀rọ̀ àlìkìyámà kọ́ ọ̀tọ̀rọ̀ owó ọ̀tọ̀rọ̀ ọlá ọ̀tọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀tọ̀rọ̀ kankan tó ń wí náà nì. يا كريم Allah. يا كريم. Ọlọ́run ọba mi aláàánú ọba alápọ̀nlé. يا كريم يا كريم. ìwọ lọ́ba àpọ́nlé. يا كريم يا كريم. ọkàn mi kéèyàn ò ní ráyé wá. يا كريم يا كريم. ẹ̀mí mi máa balẹ̀ inú mi máa dùn. بلطفك القديم. gbogbo àánú mi tó ti ń ṣe é bọ̀ láti ẹjọ́ yìí. إن قلبي Allah, Allah. قلبي على ẹ̀mí mi مقيم. ẹ̀mí mi gbá àyà mi gbogbo ọkàn mi ìwọ Ọlọ́run mo fi dúró tì ọ́ àdéhùn tí mo bọ́ ọ sí àtẹ́tọ́ ọba mi ṣe mo wà lórí ẹ̀. على العهد مقيم. Allah mo dúró lórí àdéhùn náà. La ilaha illallah. على العهد مقيم. tọ́ Ibrahim ọmọ àdéhùn wa ní kí ló dé tí ò fi wí gbólóhùn ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làábi ni. ó ní láti ìlú mi ẹni ó bá mọ́tò wá ẹni ó bá ọkọ̀ òfurufú wá èmi ń bẹnu ẹni tó bá ọkọ̀ ojú omi wá n ò wá rọ́kọ̀ gidi wọ̀ ọpọ́n ni mo wọ̀ láti ìlú mi mo sì pọ́n ọmọ mi yìí sẹ́yìn ọkọ̀ tí mo wá rí gbogbo èrò ti lọ tán èyí tó wá jẹ́ ọkọ̀ ọlọ́pọ́n tó gbé mi èmi pẹ̀lú ẹni tó ní ọkọ̀ náà àtọmọ mi yìí la wà nú ẹ̀ la ilaha illallah. يا كريم يا كريم. ó tún pariwo بلطفك القديم. la ilaha illallah. إن قلبي La ilaha illallah. على العهد مقيم. ó tún wí gbólóhùn lójú Ibrahim ọmọ àdìyàmà. يا كريم La ilaha illallah. بلطفك القديم. La ilaha illallah. إن قلبي على العهد مقيم. ó wá ní bó bá rí bẹ́ẹ̀ mo gbọ́ ohun tó ń wí mo ti gbọ́ ohun tó ń wí àní kí ló wá fà á tó yẹ pé gbólóhùn ẹyọ kan tó ń wí ó ní bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ máa wí. ọlọ́kọ̀ ojú omi ọkọ̀ kẹnu tí mo ní mo wọ̀ èmi pẹ̀lú ọlọ́kọ̀ lọ́wọ́ à ń bẹ̀ nígbà tá a dá àárín agbami arákùnrin tó lọkọ̀ yìí
ló bá ní dandan òun wọ́n bá mi ṣàṣepọ̀ mo wá bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ilé ọlọ́run ni mò ń lọ mo ti dágbére ńlé pé mò ń lọ rèé bá ọlọ́run lálejò ni mo fẹ́ lọ kí ọlọ́run ní Mákà ni mo fẹ́ lọ ara alé rẹ̀ kí n lọ rèé bẹ lọ́run fún ìgbésí ayé mi kí n sì gbọ́ ọmọ mi tí mo ọmọ àlùbáríkà yìí lọ́wọ́ kí n gbé déwájú ọlọ́run náà ni mò ń lọ fún má bà mí lẹ́sìn jẹ́ la ilaha illallah. Ya Karim, La ilaha illallah. La ilaha illallah. Bilutfika qadim. Jalla ma la yamut. Inna qalbi ala al-adi muqim. Ibrahim ọmọ àdìyàmọ̀ onímọ̀gbọ́ ó ní Ibrahim ntí mo wá fẹ́ sọ ni pé ńgbà tá a dénú ọkọ̀ náà arákùnrin yìí ní dandan òun ọba mi lò mo wá kọ̀ fún un bí èmi pẹ̀lú ẹ̀ wá ń gbé ń ti àríyànjiyàn ló bá gba ọmọ ọwọ́ mi ńgbà tó rí pọ́mọ yìí ń sunkún pẹ̀lú bó ṣe ń dààmú mi ló bá gba ọmọ ọwọ́ mi ló bá jù sódò la ilaha illallah. Ya Karim, ya ó ní gbọ́dọ̀ tí mò ń wí nìyí o. Inna qalbi pé wọ́n lọ́wọ́ bá mi. Ìwọ ni mo dúró tì lórí àdéhùn tí mo ṣe pẹ̀lú rẹ̀ ńgbà wọ́n jáde ńlé náà ni mo wà wọ́n yẹsẹ̀ mbẹ́. Ya Karim, Ya Karim, bilutfika qadim. Allah. Inna qalbi La ilaha ala illallah. al-adi. Ó ní bó ti wá ṣe bẹ́ẹ̀ fún mi. Inna qalbi ala al-adi muqim. Mo dúró tì wọ́n Ọlọ́run pẹ̀lú ẹ̀mí. Inna qalbi Mo dúró tì wọ́n pẹ̀lú ẹ̀mí. La ilaha ala illallah. al-adi muqim. Ó ní gbà tọ́rọ̀ yìí wá le tó le kárin lórí omi àkọ́kọ́ ọmọ mi tó ju odò ó ti dà mí lọ́pọlọ rú ó wá rí bí gbá mi mú bó ti wá làkàkà lórí mi bóun ó bá mi láṣepọ̀ ẹja kan gbé ọkọ̀ ojú omi náà sọ sókè ọkọ̀ náà sì là sí méjì èmi bọ́ sórí ọ̀kan òun náà bọ́ sórí ọ̀kan. Ya Karim, Allah. ya Karim, mo wá ń sọ fọ́lọ́hun pé wọ́n Ọlọ́run ọba àpọ́nlé bilutfika Ọlọ́run ọba ó níyì púpọ̀ lọ́wọ́ èmi ó ní ìwú púpọ̀ nínú èmi mi báyìí lọ èyí tó ń fojú mi rìn Allah. Ala al-adi muqim. Ibi mo wá dúró tì wọ́n Ọlọ́run àdéhùn tá a jọ ṣe mo ní mò ń lọ sìn ọ́ ibẹ̀ lèmi wà. Inna qalbi ala al-adi muqim. Nípa báyìí lórí àdéhùn nìyẹn náà ni mo dúró lé ìwọ Ọlọ́run. Arábìnrin yìí ó ní gbà tó ó ní wọ́n wá rí bẹ́ẹ̀ arákùnrin tí tó fẹ́ bá mi lálìsepọ̀ yìí ńgbà ó rẹ sọ omi ẹja ńlá kan ó gbé òun fún rẹ̀ mi ẹja yìí wá gbé mi èmi wá bẹ̀rẹ̀ sí í ṣe wàhálà lórí ìwọ̀n abọ́ ọkọ̀ tó kù ìwọ̀n abọ́ apákó tó kù tí mo gbára lé mo wá ń ṣe wàhálà mo wá dé etí odò la ilaha illallah. Ya Karim, La ilaha illallah. bilutfika qadim. Allah. Inna qalbi ala al-adi muqim. Ó ní mo wá ní mo dúró tọ̀ lọ́hùn ìwọ Ibrahim ọmọ àdìámà tí mo fi wá ń wí gbólóhùn yẹn nìyí àwọn ọlọ́kọ̀ ńlá wa ń bọ̀ wọ́n wá bá mi lórí omi bí mo gbé ń ṣe wàhálà lórí ọpọ́n yìí n ò kúkú mọ ọkọ̀ yìí wà ṣùgbọ́n omi ń dà mí láàmú lórí ẹ̀ n ò sì jálu ní omi àwọn ọlọ́kọ̀ yìí ni a wá rí mi ni a bá hàn mí páká láti inú ọkọ̀ tiwọn wọ́n bá gbé mi sọ sínú ọkọ̀ ńlá yìí ńgbà wọ́n wọnú ọkọ̀ ńlá yìí mo wá ń dúpẹ́ lọ́wọ́ wọn mo ń dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n wá ń béèrè lọ́wọ́ mi ìtàn tí mo sọ fún ọ yìí ni mo wá ń sọ fún wa pé ń tó ṣẹlẹ̀ tí mo fi dórí omi nìyí. Ya Karim, Allah. Ya Karim, ọba tó tó dúró tì. bilutfika qadim. Àánú mi tó ti ṣe bọ̀ láti ijọ́ yìí. Inna qalbi tó jẹ́ kó tọ́ rẹ́yìn mi. ala al-adi muqim. Inna qalbi ẹ̀mí mi ṣe ó dúró lórí àdéhùn tí mo bá ọ ṣe láti ilé gbọ́dọ̀ rẹ ni mò ń bọ̀. Allah. gbólóhùn yẹn tí mo wá ń wí ní ọkọ̀ ojú omi ẹ̀mí mi lọ bí ọ̀dọ̀ ọmọ mi. Allah. Ya Karim, La
لا إله إلا الله بلطفك القديم الله إن قلبي على العادي إن قلبي على العادي لا إله إلا الله الله إن قلبي على العادي مقيم. ó wá wí bẹ́ẹ̀ farakó ní ojú tí wọ́n wàá wò ọ̀ọ́kán tí wọ́n wò báyìí ni mo bá rí ọmọ mi tó fi ka ha ni nínú mọ́tò tí wọ́n gbé mi sọ sí. mo wá ń pariwo pé àwọn nǹkan tó ń dà mí lọ́pọlọ láàmú gan ọmọ mi ló ń bẹ lọ́ọ̀kán yìí mo bá sáré kí n tó dọ̀ ọ̀hún ọmọ mi náà ó ti dìde bí mo ti dọ́dọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ra mi la ilaha illallah. alẹ́nikẹ́ni tó bá lè tẹ̀lé tọ́ lọ́hùn tó tẹ̀lé tàbí Muhammad. wa rasulahu. la ilaha illallah. wa yakhsha Allah. wa yattaqihi fa ulaika. la ilaha illallah. la ilaha illallah. la ilaha illallah. fa ulaika. humul faizun. ó ní wọ Ibrahim ọmọ àdìámà bọ́rọ̀ sí rí nù mo wá ṣe bí àwọn ọlọ́kọ̀ yẹn ni wọ́n wá padà wá gbé mi tí mo fi wá sọ̀kalẹ̀ sílẹ̀ Saudi Arabia ń bí wọn wá ní tí wọ́n tọrọ lọ́dọ̀ Ọlọ́run òun ni mo dúró tí mo bá ṣàdéhùn láti ilé gbọ́dọ̀ rẹ̀ ń bí mọ́ bọ̀ mo wá ń sọ fún un ni pé ọba àpọ́nlé pẹ̀lú àánú mi tó ti ń ṣe é bọ̀ láti ẹjọ́ yìí mo dúró bẹ́ẹ̀ mo dúró lórí àdéhùn. la ilaha illallah. بلطفك القديم la ilaha illallah. إن قلبي على العادي مقيم. arábìnrin yìí wá tún kọ orin fún Ibrahim wá ó wá bẹ̀rẹ̀ sí wò ó nítorí ọmọ wí bẹ́ẹ̀ ní orí nǹkan wí. Ya Karimu ya Karimu. ọmọ aráyé wà. Ya Karimu. wọ́n mọ̀ aráyé wà ó sì nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run pẹ̀lú bó ṣe dán ọ wò náà. Ya Karimu ya Karimu. La ilaha illallah. Bilutfika al-qadim. ǹjẹ́ aládéhùn. Inna qalbi. ǹjẹ́ aládéhùn láàrin ara wa pẹ̀lú Ọlọ́run. ǹjẹ́ aládéhùn bá a bá aládéhùn láti yí ọdún yìí ẹ wo iye ọdún tá a ti ń bá wàhálà apá àríná tàn lórílẹ̀‐èdè yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wo ọdún tá a ti ń bá a bọ̀ kó kíjọba èyí ọ wá débẹ̀ kó ṣe tì kó mi ò tún débẹ̀ kó ṣe tì kó mi ò tún débẹ̀ kó ẹni ọba ṣe torí ìṣe eléyìí lọ́ra yé wa gbogbo àwọn tí ń ṣe tẹ́lẹ̀ lọ́wọ́ báyìí wà láyé ẹ̀ ráyé wa ẹni ọba ṣe tó yọrí nìkan lọ́ra yé wa àárọ̀ mi lò àríná lò gbogbo ntí dá làáfíà gbogbo ẹkọ́nọ́mì wa lọ paralyze nítorí àìsí yẹn tá a fẹ́ lò. ara Saudi Arabia ọmọ pé náà máa lọ Amẹ́ríkà ọmọ pé náà máa lọ. irú Ghana fi ń ṣe àjọ̀dún ọdún tí wọ́n ti ń taná àwọn òrí a lè ṣàjọ̀dún oṣù kan tá a fi rí náà tà a lè ṣe àjọ̀dún oṣù kan tá a fi rí náà tà gbogbo tẹrú tọmọ wá doni jẹnẹrétọ̀ àwa ń tan jẹnẹrétọ̀ sí oríire wo ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n ń fi iná ṣiṣẹ́ wọ́n wá kọsẹ́ wọn lẹ̀ wọ́n rè é ra ọ̀kadà wọ́n wá ń gùn káàkiri sórí oríire wo ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún wa. ẹ̀jẹ̀ abẹ lọ́hùn ya Karimu ya Karimu. Bilutfika al-qadim. Allah. Inna qalbi ala al-adi muqim. aṣáájú orílẹ̀-èdè Amẹ́ríkà ó wá sí Ghana ó wá ń fi wá ṣe yẹ̀yẹ́ ó ní Nàìjíríà wọn ò gbádùn ni ó ní wọn ò gbádùn wọn ò ní làákàyè ni àwa là ní làákàyè àbẹ́ ẹ̀gbọ́n kò sì dùn yín ọlá àtọ́ áùsì kan ní àwa ní áùsì méjì àwa náà sì bí léèrè kí lè fi áùsì méjì yìí ṣe house of rep iṣẹ́ wo wọ́n ń ṣe ń bẹ̀ house of senate iṣẹ́ wo wọ́n ń ṣe ẹ ṣàlàyé ká gbọ́ ká mọ tẹ́tẹ́ ẹ bá ń ṣe ẹ sì pọ̀ bẹ́ẹ̀ lọ kárin. Ya Karimu. àmàmà bí Ọlọ́run ọba àpẹẹlẹ síjú àánú rẹ̀ wò wá. lóòótọ́ ló ti ń ṣàánú wá bọ̀ látọjọ́ tó pẹ́ wọ́n túbọ̀ lékún àánú rẹ̀ lórí wa. àwa náà àwọn ọ̀nà tá a fi dúró tì.
إن قلبي لا إله على إلا الله. العادي مقيم الله. إن قلبي الله. إن قلبي على العادي مقيم. ó ti wá ń sọ yìí náà bá a bá wo dáadáa la ilaha illallah ẹ̀yin tẹ́ ń ṣèjọba ẹ̀ láàánú fa ẹ̀ láàánú ẹ̀jọ́ lòun ó ṣàánú wa ẹ̀jì ó ṣàánú wa gbogbo àwọn owó àwọn pensioners ẹ̀ wá ń kó wọn sí báǹkì ó wá ń lékún àwọn èèyàn tí wọ́n lówó wọ́n ń tò sẹ́nu ọ̀nà yín jojúmọ́ wọ́n sì ń rẹ́lu rẹ̀ wọ́n ń kú ẹ̀yin sì ń kówó sí báǹkì kó lè bá a lékún la ilaha illallah. Ya Karim Ọlọ́run àmàbẹ̀ ọ́. Ya Karim ọba aláàánú ọba àpọ́nlé ọba tí ń ṣàánú ẹ̀ dẹ́dẹ́kun ṣàánú àwa náà lórílẹ̀‐èdè yìí àṣìjú àánú wa Nàìjíríà tá a wà yìí má dọ̀wọ́ wa rí má fi wá wa má fi jẹ wá níyà. Inna qalbi ẹ̀mí àwa náà dúró pẹ̀lú àdéhùn rẹ̀ Ọlọ́run o àgbẹjọ́ tó o dá wa. La ilaha illallah. Inna qalbi ala al-adi muqim. Ya Karim ya Allah. Karim Allah ìwọ Ọlọ́run ọba àpọ́nlé Beautiful Qadim. àwọn àánú wa tó o ti ń ṣe é bọ̀ láti ẹjọ́ yìí tá à ń hùwà tí ọ̀dà tó o sì pa wá rẹ́. Ya Karim ya Karim ọba àpọ́nlé ni ọ́ sẹ́. Beautiful Qadim. àánú wa tó o ti ń ṣe láti ẹjọ́ yìí tá à ń fìyà jẹra wa tó o ti pa wá rẹ́ nítorí ẹ̀ àwọn kan ò ṣe tó ti wà yí ọ̀pá wọn rẹ́. àwa náà fẹ́ dúró lórí àdéhùn o adúró tí ọ ìwọ Ọlọ́run ìwọ là ń retí o gbogbo bí ọba gbà yọta tọrọ wa ó fi rọrùn lórílẹ̀‐èdè ibà dákun yọ sí wa yọ sí wa Ọlọ́run àwa náà bẹ̀ ọ́ yọ sí wa lọ́nà àánú gbogbo orílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run kó síjú àánú wò wá kó síjú àánú wò wá Allahu Akbar. Ya Karim. Ya Karim ya Karim. La hawla wala quwwata illa billah. Qadim. àdéhùn rẹ tó o ṣe pẹ̀lú wa àdéhùn táwa náà gbà pẹ̀lú wa àdúrà ò gbà mọ́ àṣàdúrà kò gbà mọ́ tọ́ra aláàánú ara wa lójú àní àmánà gbogbo àdéhùn tẹ̀yìn ìjọba wa ṣe fún ọ kankan ọ̀sẹ̀ ń bẹ̀ ọ̀nà ọ̀dà àrínátàn àrọ́mímú àníbi àti gbàwòsàn ọ̀fẹ́. àníyẹ stéètì ta ní Nàìjíríà káwá sọ pé gọ́fúnà stéètì kan ló ṣe dáadáa òun nìkan lọ́láyé wá gọ́fúnà ẹ̀yọ kan lọ́láyé wá nù gbogbo gọ́fúnà ta ní lórílẹ̀‐èdè yìí lónìí gọ́fúnà ẹ̀yọ kan lọ́láyé wá kò retí nǹkankan lọ́dọ̀ ẹnì kankan kò kówó jẹ kò jẹ́ni tí ń bẹ lẹ́yìn rẹ̀ ó kówó jẹ Allahu Akbar kabira ó sì ń ṣètò òlu la ilaha illallah àdéhùn sí láàrin ara wa àgbára wa gbọ́ ẹ dákun èyí ìjọba wa ẹ jẹ́ àjọ bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run tí bí àánú wa. Allah. Abunayya Allah. mina rijali bahimatan. Sayyidina Ali nìyẹn ó pé ọmọ ẹ̀ kalẹ̀. Surati rajuli Allah. sami'il mubsiri. Allah. Fi surati rajuli sami'il mubsiri. Sayyidina Ali ló pé ọmọ ẹ̀ jókòó ní wọ́n ọmọ mi. Inna mina rijali bahimatan. Ó ní wọ́n ọmọ mi ẹranko pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n dáwọ́ èèyàn bóra ṣùgbọ́n ẹranko ni wọ́n. Wọn ò délé onílé kí wọ́n wo bú inú ilé onílé ṣe dáa tó kí wọ́n lọ rèé fi tún tiwọn náà ṣe. Nǹkan rí òwú wọn láti orílẹ̀-èdè míì sórílẹ̀-èdè tiwọn. Fatinu bikulli musibatin fi mali. Allah wọn wá ní ìbànújẹ́ ńjọ́ kan wọn ò ní ronú wọn ìbànújẹ́ ò lè bá wọn lórí nǹkan kan àyàfi pé bówó wọn bá ń dínkù. Bikulli Allah. musibatin fi mali. Allahu Akbar kabir. Wa idha yusabu bidini lam yash'ur. Bẹ́sìn bá ń bọ́ lọ lọ́wọ́ wọn bẹ́sìn bá bọ́ lọ́wọ́ wọn tí wọn ò rírun kíkọ́ bà wọ́n nú jẹ́ àyàfi bówó wọn bá ń dínkù
bọ́lá àwọn bá ń dínkù bí wọ́n bá pín afẹ́ gbapò lọ́wọ́ wọn nìkan ní máa dùn wọ́n ò ní ṣe gọ́fúnà mọ́ o ẹlòmíì fẹ́ lè kú nítorí ẹ̀ ò ní ṣe mínísítà mọ́ o ẹlòmíì fẹ́ lè pokùnso nítorí ẹ̀ èé ti jẹ́. وإذا Allah. يصاب بدينه لم يشعر Allah وإذا يصاب àìkírun rẹ̀ o kò bánújẹ́ o àìráwẹ̀gbà rẹ̀ ò bánújẹ́ o àìríwá rẹ̀ wù rẹ̀ ò bánújẹ́ o. wá tì mí lẹ́yìn jẹ́ ń ráyé wá wá tì mí lẹ́yìn jẹ́ ń ráyé wá kára ilé mọ̀ pàdùwà mi gbà wá tì mí lẹ́yìn jẹ́ ń ráyé wá. wá ti wá lẹ́yìn ká lè ráyé wá. wá tì wá lẹ́yìn ká lè Nàìjíríà. ráyé wá. wá ti wá lẹ́yìn ká lè ráyé Olúwa wá. wá tì wá lẹ́yìn Nàìjíríà lápapọ̀. ká lè ráyé wá. kára ilé mọ̀ pàdùwà wá gbà. wá tì wá lẹ́yìn ká lè ráyé wá.